Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, wá dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yín, oore ọ̀fẹ́ ojoojúmọ́, oore ọ̀fẹ́ tí ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí oṣooṣù. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ọdọọdún. Àyìn lógun torí pé ẹ fẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé a jẹ́ alààyè ọkàn. Jésù Kristi Olúwa ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín níbikíbi tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Bọ́lọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Ọlọ́run yóò ṣí ìgbà tuntun kàn yín. Mo ní Ọlọ́run yóò fi ìgbà rere hàn yín. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o. Ọlọ́run yóò mú yín dé ìkóríta ìyìn àti ọpẹ́. Mo gbàdúrà sí Ọlọ́run alààyè pé ayé yín ò ní bàjẹ́. Bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Ọlọ́run olùtọ́jú yóò tọ́jú yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ míì tí Ọlọ́run fún wa. Nígbà tá a wò báyà rí pé oṣù tuntun tún ti bẹ̀rẹ̀. Ó tún ti bẹ̀rẹ̀ nìyẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ọdún yìí náà tún lọ. Ṣùgbọ́n ọdún yìí ò ní lọ láì jẹ́ pé ẹ̀rí tí yín ṣe, ẹ̀rí tí yín gbà, ẹ tún lẹ́nu ọpẹ́ lẹ́ẹ̀kan sí. Mo gbàdúrà bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Oṣù gan pàápàá lórúkọ Jésù Kristi kò ní tán láì jẹ́ pé ẹ mú jo tí yín jó. Torí pé tí wọ́n bá ní ẹ̀rí pọ̀ tí máa sọ ẹ̀rí pọ̀ tí ẹ̀rí yín ò bá tí ì sí ń bẹ̀. Mi ní fẹ́ kẹ́ ẹ kàn sí mi pé àṣà ń gbọ́ ẹ̀rí. Irọ́ àṣà ń gbọ́ ẹ̀rí kọ́ o. Ẹ̀rí tí yín náà gbọ́dọ̀ kún yóò sì kún ní orúkọ Jésù Kristi. Ẹ má jẹ́ àgbàgbé o. August ni o. Bẹ́ẹ̀ ni August ni oṣù yẹn. Mo ti sọ fún wa. A ó máa sọ léra. Ìyẹn August 2024 yìí. On the 9th, London ni a wà fún fire conference ti àkókò yìí. Bọ́lá ṣe fẹ́ ká ṣe nìyẹn o. Ẹ rí i pé kò jọra kò bára mu. Bọ́lá ṣe fẹ́ ká ṣe gẹ́lẹ́ nìyẹn. Tó bá ní ká lo ọjọ́ kan á lò. Tó bá ní ká lo ọjọ́ mẹ́fà á lò. Tó bá ní ká lo ọjọ́ mẹ́ta á lò. Ṣùgbọ́n ọjọ́ kan yẹn náà yẹn ni pé ọdún kan tó lọ́n try sọ fún wa ni pé ọjọ́ kan yẹn ti tó fún òun láti ṣiṣẹ́ nínú ayé yín. Ẹ ká prepare dáadáa ní on the 9th of August London ni a ti máa ṣe program. Tó bá ti wá di on the 23rd àti 24th, that is Friday and Saturday ló bọ́ sí ní ìlú Freiburg ní Germany. Fire conference náà tún bẹ̀rẹ̀ ní Europe ní pẹrẹ o. Mo lè ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá à ń bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ́dọ̀ yín. À ń súnmọ́ yín díẹ̀díẹ̀ nìyẹn o. Mo gbàdúrà bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè. Ẹ ò ní gbé ní abẹ́ ìsìrú ẹnikẹ́ni nínú ayé yìí ní orúkọ Jésù Kristi. Ète tí Ọlọ́run ní fún yín, fún àwọn ọmọ yín, fún ìdílé yín, á wá sì mú ṣẹ lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. The Unsearchable God. Ọlọ́run àwámárìdí. Kábíyèsí. Ọlọ́run àwámárìdí. Ó dẹ̀ yà mí lẹ́nu o. Bí àwa Kristẹni ò ṣe dá Ọlọ́run tá à ń sìn mọ́. Ẹ̀rí Kristẹni mi ti jẹ́ kán define Ọlọ́run fún un ní ọ̀nà ọ̀tọ̀. Ọ̀rọ̀ wọn ti wá di pé a gbọ́dọ̀ tẹsẹ̀ lébọ̀. Ọ̀rọ̀ wọn ti wá di pé a gbọ́dọ̀ ráyé gbé. Ọ̀rọ̀ wa Kristẹni ti wá di pé a wà lọ máa tó lórúkọ Jésù Kristi ayé yín ò ní bàjẹ́. Àdúrà yẹn máa wá sí mi lẹ́nu gan. Ọlọ́run mi o. Èyàn á dẹ̀ jí kú ni wọ́n ní ẹjẹ́ á tètè jí kú lé o. Ká lè rí ta lígbà. Ó mà ṣe o. Lọ́dọ̀ ènìyàn ẹlẹ́ran ara bíi tèmi. Mi ò kì í ṣe ọ̀rọ̀ pé bóyá mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Kì í ṣe pé kí n tó mọ Jésù gan mi ò tiẹ̀ gbàgbọ́ nírú kan bá wọn. Wọ́n ní ta ni wọ́n ní ẹni bẹ́ẹ̀ máa lọ tò. Wọ́n máa fi mí ṣe a máa ń pè kí n ní sèré láyé John. Tá bá ti ń wo àwọn Chinese film yẹn, ẹ̀yin tí ẹ̀dẹ̀ wo fíìmù ọ̀rọ̀ mi máa yé yín. Tá bá ti ń ṣe fíìmù àwọn Chinese yẹn, actor á pa wọ́n tí kò èèyàn máa bèrè ibùdó àwọn etí ń wọ́ wà. Bẹ́ẹ̀ ni bá ti rí irú àwọn sèré wò lélẹ̀. Ṣàmì tèrò bá ń wọ́ lọ bìkan tó wá pé nǹkan lọ ń ṣe ń bẹ̀ ni pé wọ́n lọ ń sin Ọlọ́run alààyè. Wọ́n dẹ̀ rí tí wọ́n ṣe. Ó tán o. Màá máa yọ̀ inú mi á máa dùn fún wọn ni. Màá máa yin Ọlọ́run lógo gan. Ṣùgbọ́n èèyàn máa kàn wo títí ìgbà míì tí máa kàn kọjá bìkan máa kàn wo signboard wọn program tí wọ́n ní tàbí bóyá flyer ni tàbí tó yẹ poster ni. Ṣé àwọn èèyàn náà àwọn sèré wo ló ń lọ sírú program báyìí? Ṣùgbọ́n
bíbélì ti sọ bẹ́ẹ̀. Ó dá Ọlọ́run àwa má dìdí òun ni mo gbé wá yìí o. Ó yẹ kẹ́ ti mọ̀ pé a ò lè wá bá yín ká gbéra wa wá bá yín láéláé. Tá a bá sọ̀rọ̀ ara wa gan, a mú ẹ̀rí jáde fún yín ni kẹ́ ẹ lè múra jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹjọ́ ẹ lọ kẹ́nìkan jà mí níyẹn kò ní rọ ni mo pa. Ìjọ́ wo la sọ̀rọ̀ ara wa fún yín tá à ń sọ fún yín pé a ní power, tá à ń sọ fún yín pé a ní kinní kan irọ́. À ń tún máa sọ láti mú ẹsẹ̀ yín múlẹ̀ sí nínú Kristi ni. Ẹ̀yin ọmọ Ọlọ́run àwọn máa di èmu tún gbé délé òní o. Mo rántí bàbá wa Paul, wọ́n rìnrìn àjò tó pọ̀ nínú bíbélì, gẹ́gẹ́ bí bíbélì ṣe kọ bó ṣe ṣàlàyé ẹ̀ fún wa. Wọ́n dé ìlú kan tá a pè ní Greece. Ìlú yẹn ṣe exist dòní. Lára nǹkan tí wọ́n notice ní ìlú yẹn ni pé abọ̀rìṣà ni wọ́n, kò sí nǹkan tí wọn ò bọ. Now ó tún wá dé bàbá wa Paul ṣàwọn àárín káàkiri, ó ṣàṣìṣe ìránṣẹ́ kiri, ó wá rí ilé pẹpẹ kan tá a tún kọ́. Now ó wá wò pé ok òrìṣà wọn tó kọ́ lé fún báyìí, ló bá yà lẹ́nu ẹ̀mọ̀ kan tó wà bẹ́ẹ̀ ni sí Ọlọ́run àìmọ̀. Sí Ọlọ́run àìmọ̀ kẹ̀. Ó ní tán Ọlọ́run àìmọ̀ yìí di àwọn ará bí yóò mọ̀ yìí o. Oh God. Acts of Apostles chapter 17 verse 23. Nígbà tó wá ń bá wọn sọ̀rọ̀, ìgbà tó dé ìlú yẹn kò kọ́ ọmọ bó ṣe máa tiẹ̀ wọlé sí wọn lára, kó mọ nǹkan tó máa sọ fún wọn because wọ́n ti bọ òrìṣà jù everywhere tó bá dé. Kíní kan là ń bọ́ ń bì, kíní kan là ń bọ́ ń bì, kí ló dé? Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run mú rìnrìn dé agbègbè kan tó wá tún rí ilé òrìṣà míì tí àwọn ará Greece sọ pé òkè á ti bọ gbogbo nǹkan tán o, àwa lè sọ o, tó bá tún wá kó òrìṣà kan tá a mọ̀ ń pa ẹ̀ jẹ́ ká kọ́ ilé kan fún òrìṣà yẹn, ká wá kọ́ sí pé eléyìí o, ilé tá a kọ́ yìí sí Ọlọ́run òrìṣà tá a mọ̀. Paul wá ń bá wọn sọ̀rọ̀ nígbà tá a dé Acts of Apostles chapter 17 verse 31 yẹn. Ó ní nítorí bí mo ti ń kọjá lọ tí mo sì wo àwọn ohun tí ẹ̀yin ń sìn, mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí lára, sí Ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ̀yin ń sìn ní àìmọ̀, òun náà ni èmi ń kéde rẹ̀ fún yín. Ọlọ́run mi, ẹni tí wọ́n ní Paul dẹ̀ Ọlọ́run fún bàbá yẹn ṣe ní ọjọ́ yẹn. Sọ Ọlọ́run kan wà tá a mọ̀. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn ará Greece yìí bí wọn ò ṣe ní òye tó, ẹ jẹ́ wọn right. Yẹn pé Ọlọ́run tí wọ́n ní Ọlọ́run àìmọ̀ yẹn kò ṣe é wádìí tòótọ́. Bẹ́ẹ̀ ni àwa gan tá a jẹ́ ọmọ Ọlọ́run à lè wádìí ẹ̀. Lọ́wọ́ àwọn tó research nípa God ni wọ́n á research débi kan títí wọ́n á fẹnu kọ́lẹ̀ báyìí ni pé torí the more you know about him, the more you are surprised, the more you are shocked. Tó bá ti forum kan wà tí n bá pàdé àwọn tó bá mọ Bíbélì dáadáa, a máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn sílẹ̀. Yẹ ká máa wádìí Ọlọ́run. Ẹ rí i pé at the end of the day gbogbo àkàmà ẹjẹ́ á máa lọlé torí a ò ní mọ bí tá a máa yọrí ẹ̀ sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àwa má rìndì ní Ọlọ́run wa. Òun dẹ̀ níbi tí àdúrà wa ń lọ lónìí. Kí oṣù yìí kó lè jẹ́ má ní gbàgbé nínú ayé wa. Ọlọ́run tá a mọ gbòǹgbò ẹ̀, Ọlọ́run tá a mọ ìbẹ̀rẹ̀ ẹ̀, Ọlọ́run tá a lè sọ bí ìpínlẹ̀ ẹ̀ ṣe rí. Ọlọ́run náà ni mo mú wá fún yín lónìí o. Òun nìkan ló lè ṣe àwárí ohun gbogbo òun ló lè fà á àwọn nǹkan tó lè mú kí ẹ̀rí yín pọ̀, àwọn nǹkan tó lè mú kí ẹ máa kọrin ọpẹ́ for the rest of your life. Òun nìkan ló lè ṣàwárí ẹ̀ jáde fún yín sí Ọlọ́run àìmọ̀. Ibẹ̀ gangan láti ti bẹ̀rẹ̀ àdúrà wa lónìí lágbára Ọlọ́run. Ẹ wo it doesn't matter, kò tí ẹ ní ìtumọ̀ náà bóyá àkíyà nípa bí agbára ẹ ṣe pọ̀ tó, tàbí àwa dẹ̀ máa ń yìn lógo lójoojúmọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìkànnì méjèèjì abẹ́ ìkànnì méjèèjì lẹ wà, bóyá kò kàn yín nípa agbára ẹ̀ tàbí agbára Ọlọ́run ń yà yín lẹ́nu. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé ìjọba òkùnkùn wọ́n mọ̀ bí agbára Ọlọ́run ṣe tó, wọ́n dẹ̀ mọ̀ pé kò ṣeé wádìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n ìjọba òkùnkùn ní sòótọ́ ẹ̀ fún yín, Sátánì ò ní sòótọ́ ẹ̀ fún yín o. Ṣùgbọ́n òun gan mọ̀ pé Ọlọ́run tó pẹ́ Ọlọ́run tó ṣe wádìí ni, Sátánì àti ṣẹ́gun ẹ̀ tipẹ́. Psalm 145 verse 3, ẹ̀gbọ́n nǹkan tó sọ rẹ̀. Psalm 145 verse 3, ó ní títóbi ni Olúwa, òun sì ni ó yẹ láti fi ìyìn fún púpọ̀ púpọ̀, kò sí ẹni tí ó lè wádìí títóbi rẹ̀. Great is the Lord and greatly to be praised, and his greatness is unsearchable. Kò sẹ́ni tó lè wádìí ẹ̀. Ọlọ́run tá à ń sìn ni mo ń sọ fún wa yẹn o, kò sẹ́ni tó lè wádìí ẹ̀ o.
tẹ́nìkan bá kan wo ẹ máa gbọ́ mà tẹ́nìkan bá fi ìbẹ̀rù sí i lọ́kàn tẹ́ ẹ bá bẹ̀rù ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe tí kìnnì kan bá ṣẹlẹ̀ bá tẹ́ pé ìbẹ̀rù gba ọkàn yín ẹ̀ tẹ̀ wá lè ronú mọ́ ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe Ọlọ́run tá à ń sìn títóbi ni bẹ́ẹ̀ ni mo wí fún yín òun ni ó yẹ láti fi ìyìn fún púpọ̀ kò sì sí ẹni tó lè wádìí títóbi rẹ̀ a sọ fún Ọlọ́run bí tá ti máa bẹ̀rẹ̀ àdúrà yìí a pín sí méjì ni màá fún yín lápá kan ẹ̀yin náà fi apá kan kún ẹ sọ fún Ọlọ́run títóbi agbára rẹ̀ kò ṣeé rídìí abẹ́gbọ́ Ọlọ́run títóbi agbára rẹ̀ kò ṣeé wádìí ẹ fi títóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù yìí tó parí Ọlọ́run mi now ẹ̀yin lẹ́yìn wá sọ pé bí ibo lẹ ti fẹ́ kí Ọlọ́run fi títóbi agbára rẹ̀ hàn ní ọ̀nà wo ní ìhà wo mo fẹ́ kẹ́ gbé nǹkan kan ńlá kẹ́ gbé ka iwájú Ọlọ́run lọ́wọ́ báyìí ẹ wo àdúrà tá fẹ́ gbà yìí àdúrà tẹ́ gbọ́dọ̀ rí nǹkan kan tẹ́ gbọ́dọ̀ rí ti ń ṣe ni o ẹ gbọ́dọ̀ rí nǹkan kan dìmú bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ rí nǹkan kan gbà o ẹ má gbà o tẹ́ ẹ bá gbà lẹ́ni tí ọkàn yín ò bá trù tán tẹ́ ẹ bá ní ìdánilójú ẹ gbà lọ́la tẹ́ ẹ bá gbà lọ́la tẹ́ ẹ bá ní ìdánilójú ẹ gbà lọ́tùnla ẹ tẹnumọ́ débi pé Ọlọ́run á dá yín mọ̀ yàtọ̀ Ọlọ́run ẹ sọ fún Ọlọ́run tí títóbi agbára rẹ̀ ò ṣeé rídìí the God that is greatness is unsearchable. Reveal your greatness in my life before the end of this month. On what issue? On what matter? I want you to come before God at this moment with something big, something important. Ọlọ́run tí tóbi agbára rẹ̀ ò ṣeé rídìí. Ẹ fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù yìí tó parí lórí kíni ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run tí tóbi agbára rẹ̀ ò ṣeé rídìí Olúwa ẹ fi tóbi agbára yín hàn nínú ayé mi ẹ fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù yìí tó parí ẹ fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù yìí tó parí ẹ fi tóbi agbára yín hàn nínú ayé àwọn ọmọ mi kí oṣù yìí tó parí ẹ wí ẹ máa sọ fún Ọlọ́run ẹ gbà fún àwọn ọmọ yín ẹ gbà ẹ̀yin grandma ẹ gbà fún àwọn ọmọ yín ẹ gbà fún ẹbí yín ìyàwó gbàdúrà fún ọkọ gbàdúrà fún ìyàwó ẹ gbàdúrà fún orí ara yín náà ẹ sọ fún Ọlọ́run tí tóbi agbára rẹ̀ ò ṣeé rídìí Olúwa fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù tó parí ó yẹ gbàdúrà ó yẹ má dákẹ́ ó yẹ má gbàdúrà ẹ sọ fún Ọlọ́run tọkàntọkàn ẹ sọ fún bí ìgbà tó pé ẹ̀yin nìkan lẹ gbàdúrà yìí ẹ sọ fún Ọlọ́run bí ìgbà tó pé ẹ̀yin nìkan lẹ máa kó gbogbo ẹ̀ ó yẹ máa gbàdúrà Ọlọ́run tí tóbi agbára rẹ̀ ò ṣeé rídìí Olúwa fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù tó parí lórí kíni ẹ tẹ̀síwájú ẹ máa gbàdúrà yẹn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ó máa ń ṣe mí láàánú pé àwa Kìrìsìtẹ́nì òde òní connection wa sí Ọlọ́run àti bírèkì ẹ̀ tipẹ́ gbàtà ti bírèkì ẹ̀ tipẹ́ yẹn àwa ń sá kiri àwa ń wá ẹni tó ní connection lọ́wọ́ ẹ gbọ́ ta ló fẹ́ ní connection yín lọ́wọ́ máa sọ fáwọn yín máa ní àwọn wòlíì àwọn dáàdì láwọn máa bá mi gbàdúrà yẹn máa ní àwọn ẹnìkan sọ mi bẹ́ẹ̀ ó láwọn dáàdì ló láwọn máa bá mi gbàdúrà yẹn mo ní àdúrà wo mo ní àdúrà lórí àwọn ọmọ mo ní wo dáàdì òun dáadáa kẹ́ ẹ wọ àwọn ọmọ tiẹ̀ kí èyí ṣí kílẹ̀ àwa fi àwọn ọmọ tiẹ̀ lẹ̀ á gbowó lọ́wọ́ yín báyìí àwa fi àwọn ọmọ tiẹ̀ lẹ̀ àwa máa tàn yín pé òun ti kó àwọn èèyàn lọ sórí òkè báwo ni 419 ṣe easy àti gba yín báyìí tí mo sọ fún àwọn ọmọ mi yẹn ni pé connection ẹ̀yin sí Ọlọ́run ẹ wá ń wá kiri ẹ mọ̀ pé tẹ́ bá ti break ẹ̀yin ẹ tún padà ní ẹ padà link ẹ ni ṣe ló dàbí bó ṣe lójú mi ni pé ó dàbí wà tí èèyàn tí ò bá subscribe lórí fóònù ẹyọ bóyá tó bá pé London ló wà ní bóyá O2 ló ń lò ní bóyá Lebara ló ń lò ní bóyá oríṣiríṣi network yẹn now kò wá subscribe lóṣù yẹn now tó bá kò wá ń yọ síìmù ẹ̀ jáde ó lọ ń kíbọ síìmù ẹlòmíì ó wá ń pè dandan ó máa ṣiṣẹ́ ẹ gbọ́ só lè ṣiṣẹ́ bóyá Nàìjíríà ló wà bóyá MTN ní ò ṣiṣẹ́ bóyá Glo ní ò ṣiṣẹ́ lórí fóònù ẹ̀ torí pé kò lọ́dọ̀ wọn bí a máa ra credit a máa ra data ni kò ra credit kò ra data wọn wá ní kò lè browse ló wá yọ síìmù ara ẹ̀ ó wá ń wá fóònù ẹlòmíì tó máa kì í bọ̀ pé tó máa ti kí síìmù ń bọ fóònù ẹlòmíì yẹn ó máa wá ṣiṣẹ́ ṣé ẹ̀yin kan ò ní wọ́ndà pé ṣé mọ́mì ìṣara yín dá òun ló fà á tẹ́ fi rí àwọn èèyàn tó wá fi wá ń lọ bí wọ́n ní bí àgùntàn tí ò lólùṣọ́ ẹlòmíì kan ń ṣe bálabàlá gbà tó yẹ pé wọ́n ti kó ọpọlọ ẹ̀ lọ kò tí ẹ̀ yé mọ́
lẹ́nu àná náà ni ó ní mò ń wo arákùnrin kan lórí YouTube. Wọ́n ní pásítọ̀ kan wá láti Nàìjíríà wá káyìn ara London mọ́lé. Gbà tó sọ̀rọ̀ yẹn mo ní mo ló tán. Wọ́n ní tíkẹ́ẹ̀tì ni wọ́n fi wọlé. Ẹ gbọ́, ẹ fẹ́ lọ pàdé Ọlọ́run, ẹnìkan wá ní kẹ́ wá ra tíkẹ́ẹ̀tì lẹ́ máa fi wọlé, ẹ̀yin náà dẹ̀ sanwó. Mi ìṣeré bẹ́ẹ̀ ni brother, bẹ́ẹ̀ ni. Ẹni yẹn sọ pé àwọn kan wọ́n ra tíkẹ́ẹ̀tì £500, wọ́n ra tíkẹ́ẹ̀tì £1,000. Mo yẹ ṣe tẹ́ ẹ máa ṣe kẹ́ tó gba £1,000 ni. Wọ́n retí ẹni yẹn, wọ́n ló sọ pé òun ní power, òun fẹ́ fi power òun hàn. Èèyàn sọ fún yín pé òun ní power, ẹ̀ tiẹ̀ sá. Ibo lẹ ti rí Jésù tó lòun ní power rí, tó wá bẹ̀ sí exhibit power ẹ̀ káàkiri. Ọlọ́run mi o. £1,000, £500. Mo etí yẹn jẹ́ lówó wa ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni tíkẹ́ẹ̀tì ni wọ́n náà fi wọlé. Wọ́n lè rò lọ bí ọlá Ọlọ́run ní gbàjẹ́ pé nǹkan tó ń wá kiri nìyẹn. Bí tọ́lọ́run ti máa mú wọn. Ẹni tó lò ní power. Àwọn tára àwọn tó ní aláìsàn, àwọn tó ní igbá, àwọn tí kìíní kan ṣe, wọ́n ti kóra wọn débẹ̀. Wọ́n fẹ́ gba power, wọ́n fẹ́ gba miracle. Wọ́n nígbà tó máa fi dé ó pẹ́pẹ́pẹ́pẹ́ gbà tó ṣá máa fi dé, wọ́n ní bóyá gan ló lo 30 minutes níbẹ̀. Ẹni tó lọ ló ń sọ̀rọ̀ yẹn pé òun ò gbàgbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run lélẹ́yìí o. Ó ní bí 30 minutes ló lò. Ó nígbà tó dé náà ló bẹ̀rẹ̀ orin ló kọrin ó tí tó fi lo àwọn nǹkan ò mọ̀. Ó lóun wá lọ wádìí lọ́wọ́ àwọn ibo ni ọ̀gá yìí lọ. Wọ́n ló ní show ní bá. Olóòní kílẹ̀ sọ yìí. Ó ní show míì ní bá. Àbí etí òun ò gbọ́ dáadáa ni. Ó lẹ́ni ẹ̀gán ò tiẹ̀ tún dúró gbọ́ míì mọ́. Ẹ gbọ́. Nígbà tí Ọlọ́run àwa má rí tó ń ké tantan pé òun nílò yín, àwọn wọ̀nyẹn tẹ́ ẹ bá dẹ̀ pé wọ́n sí ìpàdé táyé wọn máa fi dáhùn ní wá o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bọ́n ti ẹ̀ wá gan tí wọ́n ní ó yẹ wá san ọrẹ o. Lẹ́ni tó ra tíkẹ́ẹ̀tì £500, ṣé kò yẹ kó san ọrẹ £100? Irọ́ ni. Kọ́ìnsì ẹ̀ náà máa wá kiri. That is why tí máa ń sọ fún àwọn èèyàn àjọ ágìrì ẹ̀ níbì kan. Wọ́n ní mo ní ẹ má sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn ló sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di àgàmúrárá. Àwọn àgàmúrárá wà ní tiwọn o. Ṣùgbọ́n àwọn èèyàn gangan ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn pípọ̀ wọ̀nyẹn di àgàmúrárá. Ẹlòmíì ò dẹ̀ ní shock absorber nínú wọn. Tẹ́ ibà ti pàdé ẹ̀ báyìí. Ó lọ torí pé kò ṣe kíni o. Kò wá saved, kò tí ì ní ìgbàlà fúnra ẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mò ń sọ òkúrò fún yín lónìí wípé Ọlọ́run àwa má rí di yẹn is at your disposal. Ó ní lọ́dọ̀ yín yìí. Ẹ ní ìdí ẹnikẹ́ni láti mọ Ọlọ́run tí mò ń sọ yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹlẹ́dàá tó dá yín, ẹ ní ìdí ẹnikẹ́ni torí pé kò bá anybody ṣe pàdé lórí yín kó tó sọ pé ẹ wáyé. Ọlọ́run mi o. Ìtú ẹ̀ mo ṣe máa ń sọ fún ẹ pé Ọlọ́run nìkan ló lè ṣe é. Nípa tèmi o, Ọlọ́run nìkan ló lè ṣe ọ̀rọ̀ mi. That has been my belief from day one. Téèyàn ti ń gbọ́njú ronú báyìí, máa sọ mọ́ mi, Ọlọ́run nìkan ló lè ṣe. Tó bá dẹ̀ lóhùn ò ṣe mi ò kíá. Mo bá tèmi lọ nìyẹn. Torí pé mo ti rí dáadáa nínú Bíbélì. Nígbà tí àwọn Hébérù 3 ní Ọlọ́run táwa ń sìn lè gbà wá. Wọ́n ní ṣùgbọ́n tí ò bá gbà wá lọ́wọ́ iná yìí tí náà ìbá jó wa. Wọ́n làwọn wà òkè. Àwọn tí tẹ́ bá ìgbàgbọ́ yín dé ìkórìtà yẹn, ẹ ó mọ Ọlọ́run àwa má di tá à ń sọ yìí. A sọ fún Ọlọ́run títí tóbi agbára rẹ̀ ò ṣe é rí dì í. Ẹ fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù tó parí. The God that is greatness is unsearchable. Reveal your greatness in my life before the end of this month. Then you will now have to tell God in which area do you want him to touch you. Ọlọ́run tí tóbi agbára rẹ̀ ò ṣe é rìdí. Ẹ fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù tó parí. Lọ́nà wo? Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, Ọlọ́run tí tóbi agbára rẹ̀ tí ò ṣe é wádìí, tí ò ṣe é rìdí. Olúwa fi tóbi agbára yín hàn nínú ayé mi kí oṣù tó parí. Ní ọ̀nà báyìí, ní ọ̀nà wo ni? Mọ́mí yẹn máa sọ ọ̀nà tẹ́ bá fẹ́ kí Ọlọ́run kó fi tóbi agbára yín hàn yẹn gan. Ọ̀nà tí wọ́n sọ pé ó ti dí. Ọ̀nà tẹ́yìn kan ti rò bóyá kò lè ṣeé ṣe mọ́. Ó yẹ padà sọ fún Ọlọ́run kó oṣù tó parí. Ó yá ẹ máa gbàdúrà. Ẹ tẹra máa dùn àyẹn. Ẹ dákun ẹ má dúró. Ẹ sọ fún Ọlọ́run. Ẹnu oníkálùkù ní kó fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run àwọn máa rídìí. Ó ti dé o. Ó ti dé lónìí láti dáhùn ìbéèrè yín. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé rí ngbà míì tí àwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí blame Ọlọ́run nítorí pé kò tètè ṣe nǹkan kan fún wọn tàbí kò tiẹ̀ ṣe rárá tí wọ́n ti ń béèrè ẹ mọ èsì mi fúnra àwọn yẹn ni
màá ní kì í ṣẹ̀bi wọn nítorí pé wọn ò mọ̀ bí ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run ṣe tó, wọn ò mọ̀ bí ọ̀nà àti ìdájọ́ rẹ̀ ṣe rí, wọn ò mọ̀. Ó dẹ̀ ti sọ, ó ti sin wa nígbẹ́rẹ́ ìpàkọ́ pé a ò lè mọ ọ̀nà òun àti wa kò bára mu. Ẹ jọ̀ọ́, ṣé irú àwa èèyàn bẹ́ẹ̀ kò yẹ ká wá listen pé okay mo máa béèrè búrẹ́dì, bọ́tà Ọlọ́run má pèsè yìí, ṣé èèyàn máa lá bọ́tà ni? Bí èmi ṣe ronú nìyẹn, ó kú ti sọ pé ọ̀nà òun ò lè yé mi, so màá tún bẹ̀rẹ̀ sí rán létí nìyẹn. Ìgbà mi tẹ̀nu bẹ́nu bà mọ́, màá ti bìí pé nígbà tí mo béèrè búrẹ́dì tó ti kọ́ pèsè bọ́tà yẹn, iṣẹ́ ń lọ níbì kan. Ìgbàgbọ́ tèmi nìyẹn, and that has been my way of life. Ṣe mọ̀ pé èmi yàtọ̀ sí yín báyìí. Irú ìgbàgbọ́ yẹn náà ni mo fẹ́ kẹ́ ẹ ní. Ọlọ́run mi o, ìgbàgbọ́ ọkàn kan ni pé tí wọ́n ti Olúwa fún wa ní búrẹ́dì o, kán dẹ̀ bọ́ síta mílíọ̀nù lẹ́yìn àdúrà yẹn kí búrẹ́dì kó máa rọ̀ lókè kó máa jábọ́, ó tán o. Ṣùgbọ́n tí wọ́n bá dúró ní wákàtí kan tí búrẹ́dì ò bá jábọ́, ó tán. Ọ̀rọ̀ kùbákùgbé bẹ́ẹ̀ nìyẹn. Irú Ọlọ́run wo tiẹ̀ lélẹ̀ gan, àṣà gbàdúrà, ṣé mi sìn ọ́ tó ni, ṣé mi gbàdúrà tó ni, wọ́n máa ní ká san ìdá mẹ́wàá máa san, ẹ̀dẹ̀ sọ pé ẹ̀nìjẹ́ ká jẹnu. Wọ́n bẹ̀rẹ̀ sí, wọ́n á máa sọ̀rọ̀ lọ ní bí ìgbà tó jẹ́ pé rẹ́kọ̀dù, wọ́n kàn tú rẹ́kọ̀dù sílẹ̀ kó máa, oh my God. Romans chapter 11 verse 33. Ó ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n, ìjìnlẹ̀ ọ̀rọ̀. Òyìnbó ẹni ó ní the depth of the riches, both of the wisdom and knowledge of God. Kó ìbò tó sọ̀rọ̀ débi kó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó pé ilé ká màmá nìyẹn. Tí Yorùbá náà bá dẹ̀ sọ̀rọ̀ bá ní ẹ ti mọ̀ pé nǹkan kí ẹsẹ̀ ràgò. Romans 11:33 mú ká yẹn, ó ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run, àwa má rí di ìdájọ́ rẹ̀ ó ti rí, àti ọ̀nà rẹ̀ ó ju àwárí lọ. Ọlọ́run Bíbélì ló ń sọ yìí, ó tún confirm ẹ̀ bẹ́ẹ̀ pé a ò lè mọ ọ̀nà ẹ̀. Ẹ wo, tá a bá mọ̀ bí Ọlọ́run ti rí gan, a ò rí pé nígbà tí a ń la ìpọ́njú tó le pátápátá kọjá gan, ó ń lò wá láti confuse ayé ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹni tó ń pass through difficult times, ẹ wo bàbá wa Job. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ń wonder pé what kind of a man is this, tí ohun gbogbo tó ní tó dẹ̀ rún mọ́ lórí still tó tún lè máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa báyìí. Èyí ọpọlọ òṣìṣẹ́ mọ́, orí ẹ̀ ti dàrú. Ọlọ́run ń lò wá láti confuse ayé ni nígbà tá a bá ń pass through difficult situation gbà mí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹni ẹ̀rọ bẹ́ẹ̀ ó dáa. Báwo títí ìbá ṣe bẹ́ẹ̀, báwo ni Ọlọ́run ṣe lè lo bàbá afọ́jú nínú gbogbo èèyàn tó fẹ́ pè láyé? Ó pe bàbá afọ́jú dẹ̀ ń ṣe iṣẹ́ ìránṣẹ́, ó dẹ̀ ń lajú ẹlòmíì. Ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá káàtìmọ̀ tí mò ń sọ, ẹni tí ò ríran wọ́n máa fa ohun gan wá sórí pẹpẹ ni. Ṣùgbọ́n lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ojú afọ́jú ńlá, lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bó ṣe fọ́jú tó yẹn ń rí Ọlọ́run. Lójú tèmi o, Ọlọ́run máa ń lo difficult moment wa, ó fi ń confuse ayé ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí pé àwa máa rí òun gan fúnra ẹ̀, ó fi wá, ó fara ẹ̀ confuse wa torí àwa díẹ̀ tí àwa wá rí. Tí ìbá ṣe bẹ́ẹ̀, mọ́mì, báwo ló ṣe jẹ́ pé ẹ̀yin ni Ọlọ́run wá pè kẹ́ wá sínú ìmọ̀ rẹ̀? Ẹ̀yin lè rí iṣẹ́ ìránṣẹ́ wa connect mọ́ ní gbogbo family yín. So kò yà yín lẹ́nu, dáàdì, kò yà yín lẹ́nu pé bẹ́ẹ̀ ṣe introduce iṣẹ́ ìránṣẹ́ wa sí àwọn àbúrò yín tó kìrìsìtẹ́nì ni wọn ò gbà, àgàmọ́ ẹ̀ náà sì ń lé kiri. So kò yà yín lẹ́nu pé Ọlọ́run lò yìí láti confuse wọn ni. Wọ́n máa wò yín gẹ́gẹ́ bí wọ́n á ní irú èèyàn yìí dèdè wo tiẹ̀ ní brother wa yìí gan, kí ló ń sọ yìí gan, kò make sense sí wọn rárá àtọ. Ọlọ́run máa ń lo every event láti confuse ayé ni. Tí ìbá ṣe bẹ́ẹ̀, torí mi máa ń jókòó wò ń gbà mí, báwo ni irú èèyàn bíi tèmi tí mò ń sọ̀rọ̀ yìí, tó bá pẹ́ ẹ mọ̀ mí ní kékeré ni, yes, tó bá pẹ́ ẹ mọ̀ mí ní kékeré, ẹ mọ̀ pé I was so fragile ní kékeré níbi pé medically tó bá sọ pé àgbà náà rèé medically, èmi ló yẹ kán máa pè bẹ́ẹ̀. Lẹ́ni tó jẹ́ pé kò sí, wọ́n ti mọ̀, wọ́n even standby driver tágbé mi lọ hospital ó ti wà, kò síbi tó wà láyé ó gbọ́dọ̀ wà pick me up ni tí tèmi bá mi.
báwo wá ni Ọlọ́run ṣe wá pé irú èmi láti wá ṣe a very very hard job, iṣẹ́ tó le koko. Ìgbà mi máa jókòó máa dẹ̀rọ máa ní wow, mo dẹ̀ ṣé mi dẹ̀ drop dead. Kábíyèsí Ọlọ́run alààyè, ìjìnlẹ̀ ní tòótọ́, ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní ọgbọ́n ẹ̀, ìjìnlẹ̀ ọ̀rọ̀ ó ní ìmọ̀ Ọlọ́run, àwa máa rí di ní ìdájọ́ ẹ̀, ọ̀nà ẹ̀ kò sì ṣe é wádìí. Ní tí Bíbélì sọ nìyẹn. Now ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run báyìí pé Jésù Olúwa, láti òní lọ ẹ fi ọ̀rọ̀ mi rú ayé lójú kí wọ́n má lè mọ̀ bí a ti ń wádìí mi. Mo fẹ́ ká gbàdúrà ẹ̀ máa ṣàlàyé àdúrà tí mo pè é. Bó ṣe wá sí mi lọ́kàn yẹn, mo ní ìtumọ̀ kan fún. A sọ fún Ọlọ́run, ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá, oh Lord, henceforth make me unsearchable to the world so that they will be at a loss on how to search for me. Bẹ́ẹ̀ni, make me unsearchable to the world so that they will be at a loss on how to search for me. Jésù Olúwa, láti òní lọ ẹ fi ọ̀rọ̀ mi rú ayé lójú kí wọ́n má lè mọ̀ bí a ti ń wádìí mi. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà láti òní lọ ẹ fi ọ̀rọ̀ mi, Olúwa ẹ fi rú ayé lójú kí wọ́n má lè mọ̀ bí a ti ń wádìí mi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ fi ọ̀rọ̀ àwọn ọmọ mi ẹ fi rú ayé lójú kí wọ́n má lè mọ̀ bó ṣe máa wádìí àwọn ọmọ mi. Ẹ fi ọ̀rọ̀ ìdílé mi ẹ fi rú ayé lójú kí wọ́n má mọ̀ bá ṣe ń wádìí ìdílé mi. Ó yẹ jẹ́ a máa gbàdúrà. Tọ́lọ́run bá fi ọ̀rọ̀ wa rú ayé lójú, a ó máa gbé láàrin ewu ní wá, a ó máa gbé láàrin wàhálà àníbá wọn rí ni. Lórúkọ Jésù, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Láti òní lọ ẹ fi ọ̀rọ̀ mi rú ayé lójú kí wọ́n má lè mọ̀ bí a ti ń wádìí mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò, ẹni máa ń pa mí ni tí máa ń wo ọ̀pọ̀lọpọ̀ wa. Àwọn kan ṣe bẹ́ẹ̀ dáadáa, ẹ má jẹ́ àtàrà wa. Tàbá ti ṣe ní máa ń láìkí nìkan tẹ́yìn bá ṣe nǹkan tó dáa tán bá yìn inú ẹ̀ máa ń dùn. Àmọ́kùrọ̀ kí ẹ̀ ṣe nǹkan tó dáa wọ́n máa ń yìn. We thank our sister in the Lord. She is the one that provided this generator for the church and we are grateful to her and we pray that inú ẹ̀ máa dùn. Wọ́n ṣe ìdìmọ̀ tó ń sọ nínú ẹ̀ máa dùn sí bọ́lọ̀ ṣe dá wa nìyẹn, kì í ṣe rọ́. Ẹlòmíì gan inú àdé kojú àmà tí wọ́n bá ti ń sọ nǹkan tó ṣe. Ṣùgbọ́n kí ló wá ṣe tí ara wa máa ń kọ́ tó máa ń sọ òótọ́ fún wa bí àwọn criticize wa òótọ́ dẹ̀ ni. Ẹ̀rí ó máa ń yà mí lẹ́nu tí bá rí àwa kan tó yẹ pé a ní social media account, màá wo profile picture wa báyìí mi ní rí nǹkan kan bẹ́ẹ̀. Ẹlòmíì á gbé igi sí profile picture ẹ̀, ẹlòmíì á gbé ẹlẹ́dẹ̀ sí, ẹlòmíì á gbé picture Jésù, ẹlòmíì oríṣiríṣi nǹkan la máa ń gbé sí. Ní research tèmi ṣe, ọ̀rọ̀ tí yín lè má rí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n èmi ni mò ń sọ fún yín o. Ní research tí mo ṣe, àwọn kan wà jọ pé wọ́n close mọ́ mi dáadáa, mo lè béèrè question lọ́wọ́ wọn, mo lè béèrè personal question lọ́wọ́ wọn. Kí ló dé tẹ́ ẹ fi fọ́tò yín sí orí social media handle yín? Wọ́n ní àwọn ọ̀bẹ̀kẹ́ nìkan mú fọ́tò wọn ní wọn. Bàbá rẹ̀ náà mo tún máa ṣàtúntò tí mo máa fún àwọn yẹn báyìí. Ẹ jẹ́ kí n fún yín láǹsà wọn. Torí tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní àǹsà mi, mo tún rí àǹsà tuntun báyìí. Mo sọ fẹ́ nìkan lánàá, mo ní lọ bèèrè lọ́wọ́ Mrs. Adéwálé. Wọ́n ní kí wọ́n ló ń jẹ́, mo ní ẹ̀ mọ́ but ẹ lọ bèèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n á sọ fún yín pé ẹ̀ ń ṣeré mọ́dé kò yé yín. Mọ̀ díẹ̀ now, so tí wọ́n sọ fún mi pé ẹ lọ bèèrè lọ́wọ́ Mrs. Adéwálé, kíní kan ṣẹlẹ̀ sí Mrs. Adéwálé ni. Àwọn dẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn ó ti ṣẹlẹ̀ láti February ọdún tó kọjá 2023 ní kíní yẹn ti ṣẹlẹ̀ sí wọn, ṣùgbọ́n wọ́n ṣe mọ̀ ń pa ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni. Ẹ mọ̀ ọ̀dà now ọmọ Kogi state ni wọ́n. Ẹnìkan ní Kogi state yẹn ló bá pè wọ́n. Ẹni tó pè wọ́n yẹn àwọn àti ẹ̀ ò gbà tara wọn much, wọn ò gbà tara wọn torí wọ́n ti jàre, wọ́n bá wọn parí ẹ̀ o, ṣùgbọ́n wọ́n rìn sẹ́yìn fún torí wọ́n lè yàn burúkú ni. Ẹni ẹ wá pè wọ́n wá ní kì í ṣe pé bóyá òun ká o, òun kọ́ fẹ́ ṣàlàyé fún ẹni ṣọ́ra lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀ yẹn o. Ọ̀rẹ́ ẹ̀ yẹn gbogbo èèyàn mọ ọ̀rẹ́ kan mọ́ wọn láwọn ọ̀rẹ́ tó pọ̀ bọ̀ wọ́n mọ̀ kan tó yẹ pé ọ̀rọ̀ wọn ti kọjá kòríkòsùn, wọ́n ti di sisters from another mother. A máa ń tanra wá jẹ́ wọ́n ní it's my brother from ẹ̀tàn pọ̀ lẹ́nu wa, it's my brother from another mother. Brother gan from your mother gan kò jẹ́ oúnjẹ owó ẹ̀ ó ń wá kó kú dànù. Ìwà jẹ́ from another mother. Mi ò blame wa tó we are at liberty to do what we want to. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó wá ní ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ yẹn èèyàn burúkú ni kò sá fún ọ. Wọ́n làwọn àrò lọ́kàn pé ìwọ tó ń sọ̀rọ̀ yìí gan ṣé èèyàn gidi ni wọ́n ni.
now ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ yẹn gùn torí ọ̀rọ̀ tó gùn nínú àdúrà la wà. Ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá, ẹni tó pe mọ́mì yẹn láti Nàìjíríà ó pe ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ pé òun lọ bì kan, wọ́n wá ní kó ń lọ wá recent picture mọ́mì tí Mrs. Adéwálé kó ń lọ wá òun náà fi máa yanjú ẹ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ ó ń gbé ní Manchester, ẹni tó lọ sílé babaláwo ní Kogi State, Nàìjíríà ló wà, kò ní passport ká wá sọ visa, ṣùgbọ́n wọ́n fẹ́ fà wálé ẹ̀yọ́, wọ́n fẹ́ fà wálé tí ò ní ráṣọ wọ̀ sọ́rùn torí pé ó ló ń ṣàkóso òun, ó ń gbéraga sóhun. Wọ́n ti bá wọn parí ìjà ṣùgbọ́n kò tán nú ẹ̀. Wọ́n wá wádìí ẹ̀ débì kan, wọ́n sọ pé kó lọ wá fọ́tò tó ṣẹ̀ṣẹ̀ yà tí ò tí ì pẹ́ tí ò tí ì tóṣù méjì, kó lọ wá fọ́tò tán dẹ̀ wà ní kékeré nígbà tí wọ́n ń sá kiri láì ní òògùn kiri tán ń sá kiri ládùúgbò, òun nìkan ló mọ̀. Wọ́n á pe ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ tímọ́tímọ́ jùlọ, sister from another mother ní Manchester, pé kó jọ èlò ló fẹ́ gbà, òun á fún lówó kó get a picture ọ̀rẹ́ ẹ̀ fún. Èso dè tí mọ́mì yẹn gbọ́ nìyẹn. Wọ́n láwọn ò dẹ̀ believe. Mo ní kí ló dé, wọ́n ní wọ́n ṣe a single, wọ́n ní àlè wọn ní Facebook, wọn ò sí Instagram, wọn ò sí ní anywhere, wọn ò sí ní anything, wọn ò kí ń ya fọ́tò. Wọ́n láwọn kì í ya fọ́tò, àwọn fẹ́ kàn mú fọ́tò wọn lọ sílé babaláwo. Wọ́n láwọn sọ pé àwọn ò ní fọ́tò tẹ́nibọ̀dì lè fún anybody torí wọ́n lè lọ́kàn pé ṣe ni ẹni yẹn ń pè wọ́n láti Nàìjíríà láti bà ọ̀rẹ́ wọn jẹ́ from another, her sister, her friend, gbà mí ṣùgbọ́n lẹ́ẹ̀kan sister from another mother, ẹ ṣe jàre ẹ má kọ́tọ̀ mo ti get ẹ rí ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹni tó pọ̀ láti Nàìjíríà yìí ó wá sọ fún yín pé ṣé bí wọ́n tẹ̀ ní WhatsApp, ó ní WhatsApp pé ṣé nọ́mbà ìwà ní WhatsApp ní yẹn ló bá sẹ́ǹdì fọ́tò ara ẹ̀ sí madam yẹn, ṣe ló dàbí pé wọ́n fẹ́ yín ní studio báyìí ni. Wọ́n wọ aṣọ táwọn wọ̀ dáadáa, wọ́n wá rí i pé pátì kan tí wọ́n lọ pẹ̀lú ọ̀rẹ́ wọn yẹn òun ni wọ́n ti ya fọ́tò yẹn. Bọ́ọ̀rọ̀ ẹ̀ wọ́n ṣe ya fọ́tò yẹn kò yé wọn dòní. Bó ṣe lè ya fọ́tò táwọn ò mọ̀ kò yé wọn dòní, bó jẹ́ pé lóòótọ́ wọn ò wo kámẹ́rà o, but ó ya fọ́tò wọn neat, wọ́n dẹ̀ rí gbogbo ojú wọn nínú fọ́tò yẹn. Wọ́n bí lọ́wọ́ pé ṣọ́rọ̀ yín sọ pé wọ́n lo fọ́tò yẹn, ó ní kìí jẹ́ pé ó fẹ́ nǹkan burúkú ni o, ó ní òun wà ṣọ́ pé ó máa lò ó ní mímọ iye owó tán ló san ni. Mo ní èlò láti Nàìjíríà kéèyàn tú £500 jọ láti Nàìjíríà láti fi gba fọ́tò ẹyọ kan, ẹ wá ní kò ní lò, ṣé kò míì ni ẹ̀? Ṣùgbọ́n kí ni wọn ò rí díẹ̀, ibi tí mo lọ gan nìyẹn. Wọ́n ya ẹ wo ẹ má jẹ́ tẹ̀yìn torí tẹ́ ẹ bá wà ní ìhà tí Ọlọ́run ẹ ò lè bẹ̀rù. Ok, irú èmi tí mo bá yín sọ̀rọ̀ yín sì báyìí, ẹ dákun nítorí Ọlọ́run, ṣé mo lè máa jà kán má rí fọ́tò mi? Ẹnìkan ìjọ mẹ́ta yẹn ó sẹ́ni fọ́tò kan tí mo yà láyé ìgbà tí mo ṣe all back sí mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, mo lanu mi lè pàdé. Nígbà tí mo ṣe wà ní class 2, how ni mo ń béèrè. So Ọlọ́run nìkan tó jẹ́ àwa má rìdì ló lè sọ wá di àwa má rìdì fáráyé. Kì í ṣe gbogbo àwọn fire brigade approach tá à ń lò yẹ tán ní. Ó dà mọ́mì pẹ̀lú gbogbo tó ṣe wọn ò rí fọ́tò ẹ̀ lò. Àbí ṣé wọ́n tà á sọ fún mi pé fọ́tò nìkan náà ń lò? Tọ́tù máa tà á sọ fún mi pé fọ́tò nìkan náà ń lò. Òun lè lo handkerchief èèyàn lè lo tissue paper kó fi nu ojú lásán, ó ti tó lò. Jésù Olúwa, láti òní lọ ẹ fi ọ̀rọ̀ mi rú ayé lójú kí wọ́n má lè mọ bí a ti ń wádìí mi mọ́. Nǹkan tí mo rántí nìyẹn nínú àdúrà yìí tí mo ṣe pé àdúrà yẹn fún wa lẹ́ẹ̀kan. Oh Lord, henceforth, make me unsearchable to the world so that they will be at a loss on how to search for me. Ẹ jẹ́ ká gbàdúrà yẹn dáadáa. Jésù Olúwa, láti òní lọ ẹ fi ọ̀rọ̀ mi rú ayé lójú kí wọ́n má lè mọ̀ bí a ti lè wádìí mi. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Láti òní lọ ẹ fi ọ̀rọ̀ mi rú ayé lójú ká má mọ̀ bí a ti lè wádìí mi. Ẹ fi ọ̀rọ̀ àwọn ọmọ mi rú ayé lójú ká má mọ̀ bí a ti ẹ gbàdúrà fún àwọn ọmọ yín ẹ jọ̀ọ́. Tí àwọn táyé ò bá rí àwọn ọmọ yín, tí wọ́n bá mọ̀ bá ṣe ń wádìí àwọn ọmọ yín, tó bá fi ọ̀rọ̀ àwọn ọmọ yín rú wọn lójú, ẹ tún ní ìsinmi lórí wọn ju báyìí lọ. Láti òní lọ Olúwa fi ọ̀rọ̀ àwọn ọmọ mi, Olúwa fi rú ayé lójú kí wọ́n má lè mọ̀ bí a ti ń wádìí wọn. Olúwa ṣàánú, Olúwa ṣàánú, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wo iṣẹ́ tá a rán àwa làwa ń ṣe yìí o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. Kì í ṣe pójú wa fọ́,
àwa náà rí, in fact method wọn tí wọ́n lò yìí wọ́n kọ́ àwa náà. Mo máa ń sọ everywhere ṣùgbọ́n oníkàkùn òun ló máa choose ọ̀nà tó bá fẹ́ yàn nínú gbogbo ẹ̀. Àwa náà lè máa sáré lé owó níbi tá a bá dé, tá a bá fẹ́ lé owó a máa rí ṣe, a máa rí díẹ̀ ṣe ń bẹ̀. Mo ń sọ fún yín ìṣẹ́jú mélòó a tún fẹ̀ jù báyìí lọ, ẹgbàá mo ń sọ fún yín. Ṣùgbọ́n ọkàn ènìyàn òun ni Ọlọ́run ní ká lọ wá ká fa àwọn èèyàn sí ọ̀dọ̀ òun náà la dẹ̀ ń ṣe. Kíní kan mo dẹ̀ fẹ́ kó yé yín o, ìkan lówó jù kan lọ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé rí àwọn tó ń lé owó kiri yẹn ìgbàgbọ́ wọn ni pé wọ́n lówó ju àwa yìí lọ. Irọ́ náà pa o, irọ́ pátápátá. Wọ́n bá ní jẹ́ẹ̀tì 6 wọ́n tòṣì lẹ́mìí débi pé tán bá ríra wọn nínú ẹ̀mí, in fact wọ́n á bú sẹ́kún ọjọ́ yẹn tí wọ́n bá rẹ́ni ra jẹ́ẹ̀tì wọn, wọ́n á fáwọn èèyàn free of charge. Wọ́n jọ Ọlọ́run ẹgbàá mú ìsọ fún yín, tí Ọlọ́run bá ṣe ẹlòmíì lójú nú wọn kó wo situation spiritually kó á prefer láti kú lọ́jọ́ yẹn than láti continue láti máa enjoy pàrọ̀pàrọ̀ tán kó dání tán rò bóyá ọ̀rọ̀ ni. Ní gbogbo ojúmọ́ mo dẹ̀ máa ń like láti kọ́ ẹ̀kọ́ pọ̀ lọ́wọ́ bàbá wa Paul. Ìgbà míì wà mo máa ń try láti imitate Paul, mo máa ń try láti emulate ẹ̀, mo máa ń try bẹ́ẹ̀ pé ṣé bẹ́ẹ̀ èèyàn ni máa yí one man army. Ẹ̀gbọ́n kan tí bàbá Paul sọ ni nínú ìwé Éfésù orí 3, Ephesians chapter 3 verse 8 and 9. Ephesians chapter 3 verse 8 and 9. Ó ní fún èmi tí ó kéré jù lọ nínú gbogbo àwọn ènìyàn mímọ́, mo ní oore ọ̀fẹ́ fún yín. Oh God. Anytime tí Paul bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yẹn pé òótọ́ dẹ̀ ni nínú àwọn àpọ́stélì Paul ló kéré jù nínú wọn. Kò wíwà tí Jésù yan àwọn ọmọ ẹ̀yìn, Paul ò sí lára wọn. Wíwà tí wọ́n bá Jésù wọléwọ̀de, Paul ò sí lára wọn. Tí ẹ̀ ló ń bá kiri. Nígbà Jésù dẹ́kun tó jíǹde tó kìkiri ọ̀run, ó wá takú gan wọn iṣẹ́ fún àwọn church authority láti máa mú àwọn kìrìsìtẹ́nì kiri kọ́lọ̀ tó mú un fúnra ẹ̀. Ó ní fún èmi tí ó kéré jùlọ nínú gbogbo àwọn èèyàn mímọ́ ni a fi oore ọ̀fẹ́ yìí fún láti wàásù àwámárìdí ọ̀rọ̀ Kristi fún àwọn aláìkọlà. Imagine. Mo sọ fún alẹ́ kan, mo ní Ọlọ́run máa ń lo àwa ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti rú aráyé lójú. Tí ì bá ṣe bẹ́ẹ̀, irú ipò tí Paul wà yẹn, Pétérù ló yẹ kó wà ń bẹ̀. Àwámárìdí Ọlọ́run wa Ọlọ́run wa mú Paul pé ìwọ ló máa wá ìwàásù àwámárìdí o. Àwọn Pétérù, àwọn Jòhánù, àwọn ọmọ ẹ̀yìn nìyẹn, wọ́n á wàásù kán wàásù mi. Ṣùgbọ́n nípa ìjìnlẹ̀ ẹbẹ̀, the mystery, ìjìnlẹ̀ àwámárìdí ẹnu ẹ̀ ló wà, ìwọ ni màá fún. Verse 9 ó ní àti láti mú kí gbogbo ènìyàn rí ohun tí í ṣe ìríjú ohun ìjìnlẹ̀. Oh God. Ó ní ó fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rí iṣẹ́ tí ohun ìjìnlẹ̀ náà já sí. Èdè yìí bẹ́ẹ̀ ló ti máa ń dùn. Ó ní àti láti mú kí gbogbo ènìyàn rí ohun tí iṣẹ́ ìríjú ohun ìjìnlẹ̀ náà já sí, èyí tí a ti fi pamọ́ láti ìgbà àtijọ́ nínú Ọlọ́run ẹni tí ó dá ohun gbogbo nípa Kristi. Ẹ wo, mo fẹ́ pe àdúrà kan ni o. Àdúrà tí mo fẹ́ pè yìí mi expect pé ó máa yé wa lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ṣe kó pẹ́ gan kó tó yé ẹlòmíì. Mi expect pé ó máa yé wa instantly. Ẹlòmíì ó lè jẹ́ 1 hour later ló máa yé. Ẹlòmíì ó lè jẹ́ á ti gbàdúrà yẹn tán kó tó ronú sí kó tó yé. Ẹlòmíì dẹ̀kẹ̀rẹ́ á fẹ́ gbà tó oṣù kan sí 2 sí 3 kó tó understand ẹ̀ gangan. Ṣùgbọ́n tẹ́ bá wo iṣẹ́ ìránṣẹ́ Paul, ó yẹ kẹ́ tètè lè understand ẹ̀ pé láàárín gbogbo àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi, bí wọ́n ṣe ní akíkanjú tó, Ọlọ́run fún wọn ní iṣẹ́. Ó ní ẹ lọ sí gbogbo ayé, ẹ lọ wàásù ìrere mi. Ó wá mú Paul tó kéré jù láàárín wọn tó ṣẹ̀ṣẹ̀ join wọn. Ó wá ní ìwọ́n tí ẹ o, ìjìnlẹ̀ ẹbẹ̀ ni mo fẹ́ tú àṣírí ẹ̀ fún ẹ. Oh my God, báwo ni Ọlọ́run wa ẹ ṣe rí gan báyìí? Ẹ wo, àdúrà tí mo fẹ́ kẹ́ tẹ́ ẹ bá gbà, tọ́lọ́run bá gbọ́ tó bá gbà, mo ti nígbà pé Ọlọ́run á gbà, á gbọ́ á dẹ̀ ṣe. Tọ́lọ́run bá gba àdúrà yẹn fún yín, ẹ máa kúrò ní ìpele tẹ́ ẹ wà yìí, plain agbede tẹ́ ẹ wà yìí. Ẹ̀kọ́ wọn sọ pé agbede méjì, agbede tẹ́ ẹ wà yìí, ẹ máa kúrò ní agbede tẹ́ ẹ wà yìí pátápátá spiritually, ẹ máa bọ́ sí agbede tó ga. Tẹ́ bá wà ní agbede tó ga yẹn, lẹ́wàá ṣe rí gbogbo nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń pè ní ẹ̀sìn.
lẹ́wàá rí pé they are all rubbish. Oh my God. Ìgbà ilẹ̀ máa mọ̀ pé yé àṣé mo ti bá wọn ṣe rí déédéé tipẹ́ ẹ máa wà highly lifted débi pé response yín sí ohun gbogbo wa yàtọ̀ níbi tí ẹ ò ní mú kóhun ju ìdúpẹ́ mọ́. Ìdúpẹ́ lè máa mọ̀ ní gbogbo àyẹn torí pé gbogbo nǹkan ayé yín nípa ti Ọlọ́run. Jésù Olúwa ẹ fi àṣírí ìjìnlẹ̀ ayé oh God ìjìnlẹ̀ yín ẹ fi àṣírí ìjìnlẹ̀ yín ẹ fi pamọ́ sí mi lọ́wọ́. Àdúrà tí mo fẹ́ pè nìyẹn. Jésù Olúwa ẹ fi àṣírí ìjìnlẹ̀ yín ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ kí n lè gbé nínú ìdúpẹ́. Oh Lord, confide in me the secret of your mystery so I can live in thanksgiving. Ẹ gbọ́dọ̀ gbé nínú ìdúpẹ́. Gbogbo àwọn àdúrà kẹrànmérò tá à ń gbà kiri a ti gbọ́dọ̀ bọ́. By the end of this month ó yẹ ká bọ́ nínú ẹ̀. Tó ẹ̀ ní àdúrà yìí ṣe pàtàkì gan. Jésù Olúwa ẹ fi àṣírí ìjìnlẹ̀ yín pamọ́ sí mi lọ́wọ́ kí n lè gbé nínú ìdúpẹ́. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi àṣírí ìjìnlẹ̀ yín Olúwa ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ kí n lè gbé nínú ìdúpẹ́. Àṣírí ìjìnlẹ̀ yín lẹ fi pamọ́ sí Paul lọ́wọ́. Ìtorí òun là ń kà lónìí lójoojúmọ́ lórúkọ Jésù Kristi. Ẹ fi àṣírí ìjìnlẹ̀ yín Olúwa ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ kí n lè gbé nínú ìdúpẹ́. Àṣírí ìjìnlẹ̀ yín Olúwa ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ kí n lè gbé nínú ìdúpẹ́. Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ gbàdúrà yìí dáadáa kí àṣírí ìjìnlẹ̀ Ọlọ́run kọ́lọ́run fi pamọ́ sí yín lọ́wọ́ kẹ́ ẹ lè gbé nínú ìdúpẹ́ láíláí. Kọ́lọ́run fi àṣírí ìjìnlẹ̀ rẹ̀ pamọ́ sí yín lọ́wọ́ káwọn ọmọ yín lè gbé nínú ìdúpẹ́ láíláí. Olúwa ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ti ní ìbápàdé pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì kan tó jẹ́ pé tó máa bá mi sọ̀rọ̀ nígbà míì wọ́n máa ń show concern wọn fún mi. Màá ní kí ló dé tẹ́ fi wà too concern tó báyìí. Wọ́n á ní ṣé kìí ṣe pé wàhálà fẹ́ dé. Màá ní kí lẹ̀ ń sọ kò yé mi. Wọ́n á ní àwọn ò lọ orí òkè mọ́. Màá ní bẹ́ẹ̀ ni. Wọ́n á láwọn ò gbà àwẹ̀ 40 days 50 days 70 days 100 days mọ́. Màá ní bẹ́ẹ̀ ni. Wọ́n á láwọn ò ṣe Jésù àwọn ò sanwó fẹ́nikẹ́ni. Màá ní bẹ́ẹ̀ ni. Wọ́n á láwọn ò ṣe sacrificial giving. Màá ní bẹ́ẹ̀ ni. Wọ́n á ní ṣùgbọ́n gbogbo kan bọ́ sí fún wọn. Ohun gbogbo bọ́ sí pò débi pé àwọn kan wà ń gbádùn. Ṣé kìí ṣe pé kí ni wọ́n wà ní mọ bó ṣe máa parí ẹ̀. Màá ní bó ṣe yẹ kí ọmọ Ọlọ́run gbé ìgbé ayé ẹ̀ gangan lẹ́sẹ̀ ń gbé yìí. Oh my God, oh my God. Ẹ tún lè gbé jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ní ọ̀run mo mọ̀ pé ó yẹ kẹ́ ẹ mọ àwọn orin tí wọ́n ń kọ lọ́run wọn ò kí ń kọ ó dá ẹjẹ́ kìbè lọ́wọ́ yín. Ṣé ẹ ti gbọ́ orin kankan rí? Ẹ ka ìwé Revelation dáadáa. Bóyá ẹ máa gbọ́ orin kan tó máa sọ pé Olúwa àwọn ọ̀tá gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ àbí ṣe bọ́dọ̀ Ọlọ́run náà wà àwọn ẹ̀dá àtọ̀run ṣe bọ́dọ̀ Ọlọ́run náà wà. Ó yẹ kán lè sọ fún ìmídélé tán bá ní ogun ìdílé náà. Ó yẹ kán lè sọ fún tó bá pé ìpínlẹ̀ wọn ti mẹ́hẹ̀. Ó yẹ kán lè sọ fún. Ó yẹ kán lè sọ fún tó bá pé ara wọn ò dá wọ́n fẹ́ ìwòsàn. Ṣùgbọ́n irọ́ o mímọ́ Olúwa Ọlọ́run Lódùmarè lẹ́ẹ̀ máa gbọ́. Ìwọ tí ọrùn rẹ̀ ga, ìwọ tí ó ga ju kinní kan lọ, ìwọ tí a gbà nǹkan tẹ́ ẹ máa gbọ́ nìyẹn. Ọlọ́run wọn torí pé wọ́n gbé ní the highest plane làwọn wà. The highest plane làwọn ń gbé. So wọ́n ti wà nínú ìdúpẹ́ yẹn ló láti irun rírí àtẹ́lẹsẹ̀ inú ìdúpẹ́ yẹn ni wọ́n ń gbé. Mọ̀tọ́rọ̀ bá gbé wa kó ní plane tá a wà yìí á bẹ̀ sí ní experience ìdúpẹ́ tí mò ń sọ yìí. Jésù Olúwa ẹ fi àṣírí ìjìnlẹ̀ yín ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ kí n lè máa gbé nínú ìdúpẹ́. Oh Lord, confide in me the secret of your mystery so I can live in thanksgiving. Àṣírí ìjìnlẹ̀ yín Jésù Olúwa ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ kí n lè bẹ̀rẹ̀ sí gbé nínú ìdúpẹ́ láíláí. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi àṣírí ìjìnlẹ̀ yín Olúwa ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ kí n lè máa gbé títí ayé mi nínú ìdúpẹ́. Ó yẹ máa gbàdúrà yẹn tọ́lọ́run bá fi àṣírí ìjìnlẹ̀ rẹ̀ pamọ́ sí yín lọ́wọ́ àwọn ọmọ yín náà gbé nínú ìdúpẹ́, ọkọ yín á gbé nínú ìdúpẹ́, àwọn tó mọ̀ yín gan á gbé nínú ìdúpẹ́, àwọn gan á jẹ lára ẹ̀. Ẹ gbà mo sọ fún yín torí pé gbogbo wa bọ́ sí fún yín ní táwọn kan ṣe tán lónira ó máa rọrùn fún yín tí Ọlọ́run bá fi àṣírí ìjìnlẹ̀ rẹ̀ pamọ́ sí yín lọ́wọ́ torí ohun gbogbo ayé yín ni. Ìdí ẹ̀ ni pé tọ́lọ́run bá ṣe kankan kò ní jẹ́ negative lójú yín. Ẹ ó rí i pé Ọlọ́run ń plan kankan fún yín ni. Olúwa fi àṣírí ìjìnlẹ̀ yín pamọ́ sí mi lọ́wọ́ kí n lè máa gbé nínú ìdúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà, ẹ jọ̀ọ́ ẹ máa dákẹ́ gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìkan lára ìdí tí mo máa ń sọ fún yín pé don't give up on your life, don't give up on your children, never give up on your situation. Ó máa ń nídìí ìkan lára ìdí ẹ̀ òun lè máa rí nínú ìwé Isaiah chapter 40 verse 28. Isaiah chapter 40 verse 28. Ìkan nínú ìdí ẹ̀ nìyẹn tí mo fi máa ń sọ fún wa pé don't give up.
ẹ má sọ pé ó tẹ̀ ti sú mi, ẹ má kò sí nǹkan tẹ́ ẹ là kọjá, ẹ má mẹ́nu lé ọ̀rọ̀ yẹn pé ó ti sú mi, ẹ má tẹ̀ gbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn rárá. Kì í ṣe pé àwọn náà ò là nǹkan kọjá rí, a ò ló ti sú wa rí, a ò sọ fẹ́ níbo. In fact wọ́n tún máa ń wà gẹ́gẹ́ bí àlùjọ̀nnú ni àwọn tó mọ̀ wá nígbà yẹn. Irú àwọn wo lélẹ̀ irú àwọn wọ́n tún lọ church, wọ́n á lọ máa kọrin, wọ́n á lọ máa tẹ dùrù tó yìí. Ọjọ́ gbogbo bí ọdún ni. Èmi ò gbà pé máa ń sọ o, tí máa wẹ̀yìn wò lónìí, mi ò gbà pé agbára mi ni mo fi ṣe. Mo gbà pé bóyá Ọlọ́run kan ti gbé nǹkan kan léèyàn lórí tó pé èèyàn ro nǹkan mi mọ́, ìgbàgbọ́ mi nìyẹn. Torí they are all trying times. Ẹgbọ́n kan tí Bíbélì sọ ni, ó ní ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Olúwa òun ni Ọlọ́run ayérayé, ẹlẹ́dàá títí dé ìpẹ̀kun ilẹ̀ ayé, tí agara kì yóò dá, bẹ́ẹ̀ ni kò ní ṣàárẹ̀, àti òye rẹ̀ ní ẹnikẹ́ni kò lè wádìí rẹ̀. Ọlọ́run mi o, Ọlọ́run tó lóhùn sìn mà nìyẹn. Sister, Ọlọ́run tó máa sọ pé brother tó lanu báyìí pé òun sìn, òun ni wọ́n describe fún wa yẹn. Mọ́mì, dáàdì, Ọlọ́run tẹ́ ẹ̀ mà lanu pé ẹ̀ ń sìn náà describe fún wa yẹn. Òun lẹ wá dé stage kan nínú ìbáṣepọ̀ yín pẹ̀lú Ọlọ́run tẹ́ ẹ ní tẹ́ ti sún yín. Ẹ gbọ́ bóyá ìwé sọ ni, ó ní have you not known, have you not heard, the everlasting God, the Lord, the creator of the ends of the earth, neither faints nor is weary, his understanding is unsearchable. Ọlọ́run yẹn tó jẹ́ pé tó bá ń ṣe máàsì fún yín, tó ní òun á sọ yín di mílíọ̀nìà, ẹ wá ní kó fi hàn yín, a wá bẹ̀rẹ̀ láti 1+1 lẹ wá pòṣe pé 1+, irú kí ló ṣe bàbá ẹ̀, ó ló fẹ́ sọ mi di mílíọ̀nìà, ó wá ń fi 1+1 hàn mí, ìṣe kó bẹ̀ láti 44 billion 88. Àwa máa di ní àwa máa di ní ọgbọ́n ẹ̀, àwa máa di ní ìmọ̀ ẹ̀. Ọlọ́run mi o, ó dà ẹ fi anybody tó fit description yẹn ẹ fi hàn mí. Ṣé pastor yín ni ẹ̀yin ọmọ Nàìjíríà? Ṣé GO wo òun ló fit description yìí nínú gbogbo àwọn GO tẹ́ mọ̀? Bishop wo ló fit description yìí? Àbí bàbá wo lẹ níbì kan tẹ́lẹ̀ bó fit description yìí? A sọ fún Ọlọ́run, oh God, Jésù Olúwa, mo ti pinnu pé èmi ò ní jẹ́ kẹ́ ẹ lọ àfi bẹ́ẹ̀ bá súre fún ayé mi. Nítorí náà ẹ pín ire ẹnu yín kàn mí. Ọlọ́run mi o, Ọlọ́run mi o, ẹ wo ó dà ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ disturb wa. Oh Lord, I have decided that I will not let you go unless you bless me. Therefore, give me my share of your goodness. Ẹ pín lára ire yín, ẹ pín kàn mí. Jésù Olúwa, mo ti pinnu rẹ̀ pé èmi ò ní jẹ́ kẹ́ ẹ lọ àfi bẹ́ẹ̀ bá súre fún ayé mi. Nítorí náà ẹ pín ire kan èmi náà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo ti pinnu pé mo ti pinnu pé òun ò ní jẹ́ kẹ́ ẹ lọ àfi tẹ́ ẹ bá súre kàn mí, àfi tẹ́ ẹ bá súre fún mi, àfi tẹ́ ẹ bá súre fún àwọn ọmọ mi, àfi tẹ́ ẹ bá súre fún ọkọ mi, àfi tẹ́ ẹ bá súre fún aya mi, àfi tẹ́ ẹ bá súre fún ìdílé mi. Ẹ gbàdúrà, ẹ má dúró, oh God, ẹ má dúró, ẹ má gbàdúrà àsìkò tí ń lọ. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, ẹ máa sọ Jésù Olúwa, Olúwa ẹ pín ire kàn mí. Mo ti pinnu pé èmi ò ní jẹ́ kẹ́ ẹ lọ àfi tẹ́ ẹ bá súre fún ayé mi. Nítorí náà ẹ pín ire kàn mí, Olúwa ẹ pín ire kàn mí, Olúwa ẹ pín ire kàn àwọn ọmọ mi, Olúwa ẹ pín ire kàn ìdílé mi. Ó yẹ máa gbàdúrà, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà, àkókò àdúrà ni ó yẹ máa gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo, ṣé ẹ rò bóyá ó rọrùn fún Jákọ́bù ni? Ọrọ̀ ayé ẹ̀ ni, ọrọ̀ ayé ẹ̀ wò pé things are not going well for him. Ó rí i pé nǹkan kan ò lọ dáadáa fún òun, tóun nìkan ló ń yàtọ̀. Ó rò dáadáa ni, gbogbo ọgbọ́n tó lè lò, àwọn tricks tó lè lò, àwọn àmúlùmọ́lá ó ti lò sí kò gbé débi kankan. Ó wá rí opportunity kan lọ́jọ́ kan, opportunity yẹn ló délẹ̀ yìí o. Mọ́mì, dáàdì, opportunity tó délẹ̀ ní àkókò tí mo pe àdúrà yìí ó lè má wáyé mọ́ o. Tó bá dẹ̀ máa wáyé ó dẹ̀ lè jẹ́ pé ó máa pẹ́. Mi kì í ṣe Ọlọ́run, ó lè tún wáyé lọ́la o. Ṣùgbọ́n mi ò lérò bóyá ó opportunity. Mo ní nǹkan tí mo rí tí mo sọ pé mo fi pe àdúrà yìí o. Ẹ gbà mo sọ fún yín o. Àdúrà téèyàn ń gbà téèyàn kì í dákẹ́ ni o. Opportunity ńlá òní a rí gbà nínú àdúrà yìí. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, mo ti pinnu o. Ẹ dẹ̀ pinnu tòótọ́ o. Ẹ fi pinnu sí o pé òun ò ní jẹ́ kẹ́ ẹ lọ o
àfi tẹ́ ẹ bá súre fún mi, àfi tẹ́ ẹ bá súre fún ayé mi, tẹ́ ẹ súre fún àwọn ọmọ mi, ẹ súre sínú iṣẹ́ mi, ẹ súre sí àgọ́ ara mi, bẹ́ẹ̀ ṣe máa pín àdúrà yẹn nìyẹn. Nítorí náà ẹ pínre kàn mí lónìí. Oh Lord, I have decided that I will not let you go unless you bless me. Therefore, give me my share of your goodness. Jésù Olúwa, ẹ pínre kàn èmi náà, ẹ pínre kàn èmi náà. Olúwa ò ní jẹ́ kẹ́ lọ àfi tẹ́ bá súre fún ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé ò ní jẹ́ kẹ́ lọ àfi tẹ́ bá súre fún mi, àfi tẹ́ bá súre fún ayé mi, àfi tẹ́ bá súre fún àwọn ọmọ mi, àfi tẹ́ bá súre fún iṣẹ́ mi, àfi tẹ́ bá súre fún ìgbé ayé mi, àfi tẹ́ bá súre fún ìdílé mi. Olúwa, bàbá Olúwa ẹ pínre kàn èmi náà. Olúwa ẹ pín oore kàn mí, ẹ pín oore kàn mí. Olúwa ẹ gbàdúrà ẹ jọ̀ọ́, ẹ gbàdúrà tìkàràtìkàrà, ẹ gbàdúrà yẹn bí gbàdúrà pé ẹnìkan ni àdúrà yìí wà fún. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà náà wa. Wọ́n fi báyìí hàn mí pé time is up. Time is up ni mo rí bẹ́ẹ̀. Ẹ̀yin èmi náà dẹ́ mọ̀ pé aago ti lọ nìyẹn. Ó yẹ ẹ já lọ sínú àdúrà náà wa. Ibi la ti ń bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ó yẹ má dúró de ẹnikẹ́ni. Ó yẹ má gbàdúrà. Olúwa má gbàdúrà. Ẹ bèrè fún tuntun tí ò wọ́pọ̀. Ẹ bèrè fún tuntun tí ò ṣe é ṣàlàyé. Mo ti fẹ́ ká gbàdúrà yẹn nìyẹn. Mo ń darí wa sí ọ̀nà míì nìyẹn. Ẹ pé mi kì í pe àdúrà ní àdúrà àánú, mi kì í pe àdúrà ẹ̀yin lẹ ní àdúrà yín. Ṣùgbọ́n ó wù mí kẹ́ gbà bẹ́ẹ̀ yẹn. Wípé kí Ọlọ́run kó ṣe ohun tuntun tí ò wọ́pọ̀, ohun tí ò ṣe é ṣàlàyé nínú oṣù yìí, kóṣù tó parí gan, ohun tí ò ṣe é ṣàlàyé. Àwọn kan tún wà tó yẹ pé kò ṣe é ṣàlàyé yẹn, kàn máa pe àwọn tó ń gbọ́ gan máa pe no, this can only be God. Ó yẹ máa gbàdúrà, ẹ máa béèrè, ẹ máa ṣìpẹ̀, ẹ máa bẹ̀bẹ̀. Ó yẹ máa gbàdúrà lọ́bẹ̀, ẹ má dúró, ẹ máa gbàdúrà. Ó yẹ máa gbàdúrà. Ayérayé o, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ẹ ṣe Jésù ló ẹ ṣe àánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀. Àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín, torí pé ṣé, torí pé àánú yín dúró láéláé. Bí ní ká fi ọpẹ́ fún Olúwa nítorí pé ó ṣeun, nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa, Ọlọ́run wa Olúwa ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Ọlọ́run àwa márìdì lórúkọ Jésù Kristi yóò ṣe àwárí ayé yín lórúkọ Jésù Kristi. Àwọn tẹ́ ẹ ti béèrè, àwọn tẹ́ ẹ ti bẹ̀bẹ̀ fún, àwọn tẹ́ ẹ ti ṣìpẹ̀ fún ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àwa márìdì lórúkọ Jésù yóò dá yín lóhùn. Ọlọ́run tá à ń sìn tó ní agbára, wọ́n ní títóbi ní ọgbọ́n, títóbi ní ìmọ̀ àti òye. Lórúkọ Jésù Kristi yóò lo ọ̀nà rẹ̀ tó yàtọ̀. Lórúkọ Jésù yóò fi ṣe ohun tuntun ayé yín. Àwọn tí ò ṣe é ṣàlàyé, àwọn tuntun tí ò wọ́pọ̀, àwọn tuntun tí àwọn èèyàn mọ̀ pé ènìyàn ò lè dánrú ilé Ọlọ́run nìkan ló gbọ́dọ̀ ṣe. Àwọn tuntun tí ẹ̀rí rẹ̀ ń pé, tí ì ṣe ẹ̀rí ààbọ̀ lórúkọ Jésù Kristi. Nínú oṣù yìí Ọlọ́run ṣe fún yín lórúkọ Jésù Kristi. Nínú àwọn tí Ọlọ́run ṣàsọ́tọ̀ láti ṣe ère fún, Ọlọ́run kà yín mọ́ wọn lórúkọ Jésù. Ògo Ọlọ́run farahàn o, agbára wà láàyè Ọlọ́run ṣe fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìyá kí ló fi Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Mọ́mì yẹn ti rí àánú gbà, dáàdì ní orúkọ Jésù ẹ rí àánú gbà. Àárí kárí gbogbo ìdílé yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.